Aláròyé máa wí o. ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí ẹgbẹ́ APC fẹ́ ṣe lórí èsì ìbò Ọ̀ṣun. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nípínlẹ̀ Ọ̀ṣun ti kéde pé àwọn ti bẹ̀rẹ̀ sí ṣàyẹ̀wò fínífíní sí èsì ìdìbò gómìnà tó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Ẹgbẹ́ náà sọ wípé ní kété tí àwọn bá ti yẹ èsì láti gbogbo wọ́ọ̀dù 2,498 tó wà káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun wò tán làwọn yóò gbé ìgbésẹ̀ tó kù. Agbẹnusọ fún ẹgbẹ́ náà lọ́ṣùn, Mọ́gàjí Kọ́lá Ọlábísí, sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lẹ́yìn tí àjọ INEC kéde pé ìbò tó lé ní 76,000 ní gómìnà Adémọ́lá Adélékè fi lù wọ́n. Ọlábísí ṣàlàyé pé a mọ gbogbo ìgbésẹ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí, bẹ̀rẹ̀ láti bí ìforúkọsílẹ̀ àwọn olùdìbò dé ìdìbò abẹ́lé, kọjá sí ìdìbò gan-an, lọ sí ilé ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn tó ṣúyọ nínú ìdìbò, dé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó sì máa parí sí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí. Kò sí bá a ṣe lè sọ wípé ètò ìdìbò rodò lọ mumi láì ṣe wípé ó ti la gbogbo ìlànà yìí kọjá gẹ́gẹ́ bó ṣe wà lábẹ́ òfin ìdìbò orílẹ̀-èdè yìí tí wọ́n ṣàtúnṣe sí lọ́dún 2026. Àfi ń dá gbogbo ayé lójú pé ẹgbẹ́ wa, èyí tó nígbàgbọ́ nínú ìlànà ìbọ̀wọ̀ fún òfin àti ìdájọ́ òdodo, yóò lo gbogbo àǹfààní tó ṣí sílẹ̀ yìí lẹ́yìn tí a bá ti fikùn lukùn pẹ̀lú àwọn agbẹjọ́rò wa. Ẹwà ìjọba tiwantiwa nìyẹn. Nítorí ìdí èyí, a ń rọ àwọn ọmọ ẹgbẹ́ àtàwọn olólùfẹ́ ẹgbẹ́ wa láti ṣe sùúrù kí wọ́n má ṣe jẹ́ kí ẹnikẹ́ni mú inú bí wọn, pàápàá kí wọ́n yàgò fún ohun tó lè fa ìtàkùrọ̀gàn láàrin àwọn àtàwọn ọmọ ẹgbẹ́ tó wà níjọba báyìí. Bákan náà là ń ké sí iléeṣẹ́ ọlọ́pàá láti pèsè ààbò fún àwọn ọmọ ẹgbẹ́ wa tí àwọn kan fi ń ṣẹlẹ́yà láì nítumọ̀, a sì tún fi ń dá àwọn èèyàn wa lójú pé a kò ní fi wọ́n sílẹ̀ láì lẹ́nìkan. Ohun tó ń ṣẹlẹ̀ nínú òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí wà fún sáà kan ni, ó máa kọjá láìpẹ́ tí gbogbo rẹ̀ yóò sì dohun ìtàn. Ọlábísí tún ké sí àwọn ọmọ ẹgbẹ́ APC lọ́ṣùn láti má ṣe jẹ́ kí èsì ìdìbò náà bu omi ìrẹ̀wẹ̀sì sí wọn lọ́kàn. Ó ní gbogbo ìgbésẹ̀ tó tọ́ nílànà òfin làwọn yóò gbé lórí rẹ̀. Ká má gbàgbé pé ọjọ́ 15 oṣù yìí ní ètò ìdìbò sípò gómìnà wáyé nípínlẹ̀ Ọ̀ṣun láàrin gómìnà Adémọ́lá Adélékè, Bọ́lá Oyèbámíjí àtàwọn olùdíje míì tí ipò náà sì já mọ́ Adélékè tó ń tukọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ láti tún lo sáà kan sí i. Ìbò tó dín díẹ̀ ní 70,000 ni Adélékè fi na ẹni tó tẹ̀lé tó jẹ́ olùdíje ẹgbẹ́ APC. Ìjọba ìbílẹ̀ 19 ni Adélékè ti wọlé tí olùdíje ẹgbẹ́ APC ìyẹn Oyèbámíjí sì wọlé ní ìjọba ìbílẹ̀ 11 péré. Èyí ló mú kí àjọ elétò ìdìbò kéde ọkùnrin ọmọ bíbí ìlú Ẹdẹ náà gẹ́gẹ́ bí ẹni tí yóò tẹ̀síwájú lórí ipò àṣẹ náà. Ní báyìí ó ṣeéṣe kí ẹgbẹ́ APC gba ilé ẹjọ́ lọ lórí ètò ìdìbò náà gẹ́gẹ́ bí Ọlábísí ṣe sọ. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.